Ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Entertainment Gist, níbi tí a ti ń mú àwọn ìròyìn Yorùbá àti àwọn ìṣẹ̀lẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ wá sí etí ìgbọ̀nyín. Ẹ máa bá wa kálọ. Ọ̀rọ̀ ti pásítọ̀ Olúalọ́, mo ti sọ ti pásítọ̀ Olúalọ́ fún pásítọ̀ Olúalọ́ ní Monday. Ọ̀rọ̀ Ìyá Ìjẹ̀ṣà gangan àwọn ló kàn báyìí, torí ọ̀rọ̀ Ìyá Ìjẹ̀ṣà, àwọn ọmọ Ìyá Ìjẹ̀ṣà, ẹ̀gbọ́n sìstá tá à ń sọ̀rọ̀ nípa èyí, àbúrò rẹ̀ kọ́ ó wá ku ìdílé Ìyá Ìjẹ̀ṣà gangan. Ìdílé Ìyá Ìjẹ̀ṣà ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lọ́sàn-án yìí, ìdílé Ìyá Ìjẹ̀ṣà. Mo kí Ìyá Ìjẹ̀ṣà, mo dẹ̀ kí gbogbo ìdílé Òbé tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sí o, mo kí wa. Ọlọ́run ìgbè àti májẹ̀mú, Ọlọ́run Mósè Orímọládé yóò bá wa gbàkóso ohun gbogbo lórúkọ Jésù Kristi. Màmá Ìyá Ìjẹ̀ṣà, ẹ jọ̀wọ́ ká tó máa lọ, ẹjá sáré share program yìí, ẹjá share. Àwọn Ìyá Ìjẹ̀ṣà bímọ yàtọ̀ sí sìstá yìí nìkan. Bí Ìyá Ìjẹ̀ṣà bá tiẹ̀ ti dàgbà, mo mọ̀ wípé Ìyá Ìjẹ̀ṣà kì í ṣe obìnrin yìí nìkan, ìyàwó pásítọ̀ Olúalọ́ nìkan ni Ìyá Ìjẹ̀ṣà bí, tí ó dẹ̀ yé mi yé pé bẹ́ẹ̀ kì í ṣe ẹyọ kan yẹn ni wọ́n bí. Àwọn ẹ̀gbọ́n wọn máa wà, àbúrò àǹtí yìí máa wà. Ó yẹ ká ti rí ẹ̀gbọ́n sìstá yìí lórí afẹ́fẹ́ káwọn náà ti sọ̀rọ̀ pé àwọn ni ọmọ Ìyá Ìjẹ̀ṣà ẹ̀gbọ́n ìyàwó Olúalọ́ o. Ó yẹ ká ti rí. Ó yẹ kí ẹni tó jẹ́ bí àbúrò, èmi ni àbúrò sìstá tá à ń sọ̀rọ̀ nípa èyí o. Ó yẹ kẹ́niyẹn náà ti jáde síta, ó yẹ kẹ́niyẹn náà ti sọ̀rọ̀. Pàápàá ìyàwó tá a tiẹ̀ wá ń sọ̀rọ̀ nípa èyí pàápàá tó jẹ́ obìnrin gangan fúnra ẹ̀, torí mo mọ̀ wípé ọ̀rọ̀ tá ẹni yìí ò kú, ẹni yìí ò kú, alàyè ni. Àkọ́dì fídíò tí mo máa play fún wa ìyọ̀dọ̀ mo ti gbé sí bíbá yìí tẹ́lẹ̀, mo ti gbé sí orí wọ́ọ̀ mi. Mo mọ̀ pé gbogbo yín náà lẹ ti gbọ́ lọ́dọ̀ ti bọ̀dá Rótìmí, torí bí ẹjọ́ bá ṣe ń lọ, bí wọ́n ṣe ń sọ yẹn, ó jẹ́ ká ẹnu fídíò yìí jẹ́ ká mọ̀ wípé ẹ̀gbọ́n àǹtí yìí ó mọ̀bi tó wà, àǹtí yẹn bọ̀dá ẹ̀ mọ̀bi tó wà. Ẹ jẹ́ ká gbọ́ fídíò yìí, ẹ̀yin náà lè mọ ibi tá à ń lọ lórí ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ kí n play ẹ̀kẹ́ gbọ́. Ṣé gbọ́? Ẹni sùúrù o. Ṣé gbọ́ nǹkan tí Ìyá Ìjẹ̀ṣà sọ mẹ́ẹ̀? Ìyá Ìjẹ̀ṣà ní ọdún tó kọjá, ọmọ wọn gan ti sọ fún ẹ̀gbọ́n ẹ̀ wípé tí wọ́n bá bá òun sùn ara máa ń níhun. Definitely ó ti fi ọ̀rọ̀ yẹn, ọdún mẹ́ta ni Ìyá Ìjẹ̀ṣà láwọn ò ti gbúrò ọmọ wọn mọ́, bọ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ń rí tó fi tó wọn létí. Ẹjá máa tẹ̀síwájú o. Ó lóyún ọ̀hún lẹ́nu. Àwọn ọmọ yẹn sì kéré nígbà yẹn, ní 3 years ago yẹn. Ṣẹgbọ́. Ẹgbọ́ bẹ̀ yẹn o. Níṣe ọdún yìí náà ni, níṣe ọdún yìí nígbà tá à ń wá yìí, ẹ̀gbọ́n ẹ̀ ló sọ fún mi wípé pásítọ̀ Olúalọ́ ti lé àwọn ọmọ àti ìyàwó kúrò nílé ní ibi tó ń gbé. Níṣe ọdún yìí ló sọ fún mi. Ṣé ti gbọ́? Màmá ni ò rí ọmọ ẹ̀, àwọn ẹ̀gbọ́n, ó ń sọ fún àwọn ẹ̀gbọ́n bí ìrìn àjò ṣe ń lọ. Question mi rèé, kí nìdí tí ọmọ ò fi pè yín gẹ́gẹ́ bí ìyá tó bí, tó fi ń pe àwọn ẹ̀gbọ́n ẹ̀? Torí ẹjọ́ kì í ṣẹjú ara ni ká má mọ̀ dá o. Torí bí ọ̀rọ̀ bá ṣe ń lọ la ṣe máa tọ́ o. Ntẹ́ wí sìn, ó pe ẹ̀gbọ́n ẹ̀, kò fi ẹ̀yin lọ́kàn balẹ̀ gẹ́gẹ́ bí ìyá. Kò pè yín láti 3 years ago. Ó bọ̀ ó ń pe ẹ̀gbọ́n ẹ̀ tó jẹ́ ẹ̀yin lẹ bí yẹn. Ó ń pè é, ó sọ fún wípé ó ti léhun jáde o. Ọ̀rọ̀ Ìyá Ìjẹ̀ṣà ń yé mi bọ̀ o. Ẹ jẹ́ ká máa gbọ́ o.
praise the Lord. Ṣé bẹ́ẹ̀ ti gbọ́? Ó ń yọ òun lẹ́nu gan-an. Tán bá bá òun sọ ara máa ń ní òun. Ó dẹ̀ ti sọ fún ẹ̀gbọ́n ẹ̀ wípé ọkọ òun ti lé òun jáde nílé. Fóònù wo ni ọmọ yẹn ń lò? Grandma, ọ̀rọ̀ ti yín leléyìí o. Torí èmi tẹ́ ń wò èmi ò bó sẹ́yìn kankan o. Bọ́rọ̀ bá ṣe rí gan-an la ṣe máa sọ. Ẹni tó bá jẹ̀bi nínú ẹ̀yin náà a máa sọ fún yín. Fóònù wo ló fi pe ẹ̀gbọ́n ẹ̀ tí ò rí ẹ̀yin pè fún 3 years? Fóònù wo ni ọmọ tẹ́ bí nínú tó fi ń pe bọ̀dá ẹ̀ tí ò fi rí ẹ̀yin ìyá pè? Definitely ìjà ló dé lórí dòwe. Ìjà ló dé lórí dòwe. Kì í ṣe wípé ẹ mọ ibi tó wà. Kì í ṣe pé ẹ mọ ibi tó wà. Nínú fídíò yìí kì í ṣe pé ẹ mọ ibi tí ọmọ yín wà. Nínú fídíò mi tí mo ṣe lọ mo gbọ́ mo sọ fún yín pé kì í ṣe pé ẹ mọ ibi tó wà, bọ́ ẹ fẹ́ kí Olúwa lọ́kàn wá sọ fún wa wípé níbo ló gbé ìyàwó ẹ̀ sí. Tó ọ̀rọ̀ bá rí bí ẹ ṣe sọ yìí, Olúwa lọ, mo láyọ̀ láti sọ fún yín wípé ó mọ̀ nínú ara ẹ̀ wípé ẹ mọ ibi tọ́mọ yín wà. Bàbá Olúwa lọ, ó ti mọ̀ wípé ẹ ti mọ ibi tọ́mọ yín wà, ẹ kàn ń béèrè ni. Ẹ ti mọ̀ wípé wọ́n ń jà, ẹ kàn tún lọ fẹjọ́ rẹ̀ sùn. Torí mo ti rí fídíò kan tí bọ̀dá Rótìmí náà tún gbé jáde níbi tẹ́ ẹ ti ń bẹ̀bẹ̀ bàbá ire, mo fọlọ́ǹbẹ̀ ẹ̀. Ìyẹn náà òun ni ìyí tẹ́ ti gbọ́n sí. Mo fẹ́ lọ́ǹbẹ̀ ẹ̀. Ìgbà tó ò gbọ́ ni mo lọ fẹjọ́ ẹ̀ sùn ọ̀rẹ́ rẹ̀. Ẹja parí ẹ̀ bí kájà bí kákúkọ̀. Mo ti gbọ́ fídíò yẹn náà. Grandma, ṣe rí tí ọ̀rọ̀ bá rí báyìí, ọ̀rọ̀ tó bá ti jẹ́ ìdílé ni wọ́n ti máa ń yanjú ẹ̀. Kì í sọ̀rọ̀ orí afẹ́fẹ́. Kì í sọ̀rọ̀ orí afẹ́fẹ́. Ogun ayé ò ní borí wa. Ọ̀rọ̀ tó bá ti jẹ́ wípé ẹni tí ẹ tún fẹ́ bá tẹ́ ẹ ti ń jà yìí, ìránṣẹ́ Ọlọ́run ni. Ìránṣẹ́ Ọlọ́run tí gbogbo ayé mọ̀. Kì í ṣe pé ó lo ọmọ yín. Kì í ṣe pé ọmọ yẹn ti kú. Ọmọ yẹn ṣì wà láàyè. Bọ̀ wọ́n jà. Òun ni wọ́n wá lọ fẹjọ́ ẹ̀sùn. Ẹnìkan wá bẹ̀rẹ̀ síta. Ó wá bọ́ síta, ó wá bẹ̀rẹ̀ sí pariwo wípé níbo ni ìyàwó rẹ̀ wà? Olúwa lọ. Ọmọ yín ó ń pe ẹ̀gbọ́n rẹ̀. Ọmọ yín ó pe àwọn àbúrò. Bọ̀ ọmọ yín ò pe ẹ̀yin. Kí nìdí? Kí nìdí tí ọmọ yín ò pe yín grandma? Tó fi ń pe ẹ̀gbọ́n, tó fi ń sọ fún wọn wípé ọkọ òun ti léhun jáde o. Ọkọ òun ti léhun jáde, orí àtàn làwọn ń sùn. Torí ẹ̀yin lẹ sọ báyìí. Ẹni ó ti sọ fún yín nínú bẹ̀ wípé ó ti sọ fẹ́ gbọ́n ẹ̀. Àwí ẹ̀rọ kì í ṣe orí ẹjọ́. Ẹ ti mọ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Kì í ṣe wípé Olúwa lọ gbé ọmọ yín pamọ́ síbì kan. Olúwa lọ wọ́n ń jà ni. Kéèsì yìí ti yàtọ̀ sí ohun tá à ń gbọ́ bọ̀. Fídíò yìí jẹ́ kó yé wa wípé ìjà ni. Kì í ṣe wípé Olúwa lọ gbé ọmọ yín sá lọ pé ó wà níbì kan tán kàǹpù ẹ̀ sí tí ò lè jáde síta. No. Kì í ṣe wípé Olúwa lọ lu ọmọ yín o. Kì í ṣe wípé Olúwa lọ Sàmú Olúwa lọ o ṣe ló gbọ́mọ yín síbì kan o tí ẹ mọ ibi tó wà. Ẹ jọ̀ọ́ àbàwọn ò ní bá ṣe wa, gbogbo wa la bí amọ pátápátá. Ìránṣẹ́ Ọlọ́run dẹ̀ lèmi o. Bọ́rọ̀ bá ṣe rí ni mo ṣe máa sọ. Bí bàbá mi bó bá ṣe ń sọ ni mo ṣe máa sọ fún yín. Kò ṣe bẹ́ẹ̀ tíjà bá wà láàrin tọkọ-tìyàwó torí pé mo ti wá lórúkọ, torí pé mo ti gbé ministry dání. Ẹ wá wò wípé the best thing orí afẹ́fẹ́ ló yẹ kán gbé ẹjọ́ ìdílé wá torí pé mi àtọkọ mi ń jà. Ṣé láti kí ni ìtumọ̀ yẹn? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Tí yín ni mò ń sọ, ìdílé ni mò ń sọ lónìí o. Mo ti sọ ìwà ìránṣẹ́ Ọlọ́run bó ṣe yẹ ká wùwà. Mo ti sọ sí fún Pastor Olúwalọ, èyí tó kàn ní tiẹ̀ nìyẹn. Bọ̀ títẹ̀ yín ìdílé rẹ̀ ìyàwó. Kì í ṣe pé ẹ mọ ibi tọ́mọ yín wà grandma. Nínú ọ̀rọ̀ tẹ́ sọ yìí kì í ṣe pé ẹ mọ ibi tó wà. Ó lé nílé, orí àtàn ni wọ́n ń sùn. Ó ti kúrò. Ọmọ yín yẹn ó dẹ̀ ní fóònù dání. Ó pe ẹ̀gbọ́n ẹ̀. Ó ti lé onílé o. Kí ló dé tí ò pe ẹ̀yin? Ẹ dẹ̀ ní ẹ̀rọ ọmọ yín láti 4 years. Ẹ̀rọ ọmọ yín láti 3 years. So yẹ kó rí bẹ́ẹ̀. Gbogbo ayé ẹ gbà mí o. Ọmọ mi àti ọkọ rẹ̀ ń jà. Kì í ṣe orí afẹ́fẹ́ gan ló yẹ kẹ́ gbé wá. Ọ̀rọ̀ ìdílé ni. Ọ̀rọ̀ ìdílé ni láíláí ni tọkọ-tìyàwó ti máa ń jà tán dẹ̀ máa parí ẹ̀. Láíláí sì ni ènìyàn ti ní mo fẹ́ fẹ́ tán ọmọ wà ń bẹ̀ tí divorce máa wà, wọ́n ní divorce. Ohun mo rí wípé eléyìí kì í ṣe ìyàwó mi, mo kàn jẹ́ lọ́mọ ni. Oníkálùkù á dẹ̀ move on. Oníkálùkù á dẹ̀ máa eléyìí á lọ fẹ́ lòmí, eléyìí náà lọ fẹ́ lòmí. Oníkálùkù á dẹ̀ máa bá yí ẹ lọ. Ayé ò parẹ́. Kì í ṣe wípé kẹ wá fẹjọ́ torí pé wọ́n ń jà. Olúwalọ olórúkọ ni. Kẹ wá wò pé
ibo the best thing káwá gbé wá sórí afẹ́fẹ́, ṣé orí afẹ́fẹ́ ló fẹ́ parí ìjà? Gbogbo ọ̀rọ̀ mi tí mo ti ń sọ láti ìjọ́ yìí ẹlẹ́ẹ̀kẹta rèé, orí afẹ́fẹ́ kó àwa máa dá sí, àwa máa dá sí bó ṣe kí ló ń ṣẹlẹ̀? Àbọ̀ àwa kọ́ la máa parí ẹ̀. Kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ lọ sí woman right? Tó bá wá jẹ́ wípé ṣe lọ́lọ́ alọ́ yẹn, bóyá ọ̀rọ̀ kan wà ń bẹ̀ tó jẹ́ pé ó fẹ́ dàbí pé cheating ni, ó fẹ́ fi ọwọ́ lágbá ọmọ yín lójú. Woman right wà náà, ọlọ́pàá wà náà, kò sẹ́ni tó wà láyé tí òfin ò lè gbé ẹ̀ẹ́dẹ̀ lọ. Kẹ́gbẹ́ mọ̀lẹ́bí ṣe bí ọwọ́ mọ̀lẹ́bí ló ti fẹ́ yàwó, ẹ̀yin ti dàgbà bọ̀ ṣe bẹ́ẹ̀ lọ́mọ, ọkùnrin wà, obìnrin wà, àwọn àbúrò wà, ẹ pé mọ̀lẹ́bí náà, Olúwa ló afẹ́ rí ọ, afẹ́ parí ìjà, kí ló ṣẹlẹ̀? Àwọn ọmọ mi pè wípé o lé wọn nílé, oníkan máa lọ, ìyàwó rẹ̀ fẹ̀sùn kàn pé tó bá ti bá òun sùn ara máa nìhun, kí ló ṣẹlẹ̀? Ṣé the best thing o wá lé wọn nílé, oníkan máa lọ, ẹ parí ẹ̀ ní kébù ni. Grandma, ẹni tó bá gbé ohun èlò Olúwa dání kò ṣeé kọjú ìjà sí, àti wípé iṣẹ́ ìránṣẹ́ kò gbọdọ̀ tí ọwọ́ wa bàjẹ́, torí ọ̀rọ̀ ìdílé gbà míì, in fact èmi máa ń wò pé wàhálà ní ọ̀rọ̀ ìdílé fún ìránṣẹ́ Ọlọ́run, torí iṣẹ́ ìránṣẹ́ tá a gbé dání máa ń jowú. Tẹ́ bá wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run lónìí nínú tọkọ wàhálà, bóyá ìyàwó ni wàhálà, bó ṣe máa ń rí fún àwa ìránṣẹ́ Ọlọ́run nìyẹn. Ibi tó bá kọjú sí fún oníkálùkù ni, fún ẹni ìpè ni o, kì í ṣe ẹni ẹ̀bùn ni mò ń bá sọ̀rọ̀. Àwọn ẹni tó ní kọ́ gangan tó jẹ́ pé Ọlọ́run ló rán wọn níṣẹ́ gangan, ìdojúkọ tá a máa ń ní náà nìyẹn, ọ̀rọ̀ ìyàwó ọ̀rọ̀ ọkọ. Orí afẹ́fẹ́ tán gbé wá kọ́ ni, torí nínú ọ̀rọ̀ yìí sìn ó jẹ́ ká mọ̀ wípé ẹ̀gbọ́n ìyàwó ọmọlára yẹn, ẹ̀gbọ́n ọmọ yín mọbi tó wà, wọ́n ti léhun nílé, ẹ̀hún àti ọmọ yín ẹ̀gbọ́n ń sọ̀rọ̀. Definitely ọmọ yìí náà máa pè yín grandma, orúhun tẹ́ sọ yẹ wípé mi ò gbúrò ọmọ mi látọdún 4, mi ò gbúrò ọmọ mi. Àwọn ẹ̀gbọ́n ẹ̀ mọbi tó wà, àwọn ẹ̀gbọ́n ẹ̀ mọbi tó wà. Òun abájọ ìdí tí Pastor Olúwa ló fi fún gbogbo wa lésì nìyẹn. Fídíò yìí jẹ́ kó yé wa wípé àwọn ẹ̀gbọ́n wọn mọbi tí àbúrò wọn wà. Definitely bàbá Olúwa ló mọ̀ wípé irọ́ gan lẹ̀ ń pa, bẹ́ẹ̀ ṣe ń sọ wípé ẹ̀ mọbi tọ́mọ yín wà láti 4 years. Òtítọ́ wà lọ́wọ́ Pastor Olúwa lọ, because of that, torí bẹ́ẹ̀ ni ò ṣe dáhùn, torí bẹ́ẹ̀ ni ò ṣe ní ẹ máa bá ẹ wo ajá ń gbó bó ṣe rí nìyẹn grandma, èmi ò ní tàn yín jẹ. Ìdí gangan nìyẹn. Ṣé rí gbogbo àwa tá à ń sọ̀rọ̀, gbogbo àwa tá à jẹ́ speaker tá à ń sọ̀rọ̀, ìdí tí Pastor Olúwa ló fi dáhùn gangan nìyẹn, torí wípé ó mọ̀ wípé àwọn ẹbí yìí mọbi tí àbúrò wọn wà. Àwọn omi àṣírí ẹ̀gbọ́n, ṣé mọ̀ wípé tó bá jẹ́ pé ọ̀rọ̀ kidnappers là ń sọ ń sí pé ó gbé àmọ́bi tó wà láti 4 years, àwọn ẹ̀gbọ́n yẹ kó ti jáde síta. Mi ò rí àbúrò mi ní tòótọ́ o, àbúrò náà yẹ kó ti jáde, ẹ gbà wá o, àrántí wa bá sọ̀rọ̀, àwọn kan bá sọ̀rọ̀. Kí ló ṣe ọmọ yín gangan tí ò bá yín sọ̀rọ̀? Bọ̀ lọ́kàn ti tèmi dẹ̀ mọ̀ wípé ọmọ yín pè ìjà tọkọ-tìyàwó ló wà láàrin àwọn méjèèjì, ìjà tọkọ-tìyàwó ló wà láàrin àwọn méjèèjì. Ẹ mọ̀ bí tí ìlú òyìnbó náà wà, ẹ̀yin lè má mọ ọ̀gangan bí tó ń gbé, ṣùgbọ́n àwọn fámìlì yín mọ̀ bí tí ọmọ yín wà, àwọn fámìlì yín mọ̀ bí tọmọ yín wà, ẹ̀yin ìyá Ìjẹ̀ṣà fúnra yín lẹ̀ mọ̀ bí tó wà. Ẹ̀yin gangan fúnra yín lẹ̀ mọ̀ bí tọmọ yín wà, ẹ̀yin lẹ̀ mọ̀ bí tọmọ yín wà, ẹ̀yin lẹ̀ mọ̀ bí tọmọ yín wà, ẹ̀yin lẹ̀ tíráfù lọ bí tọmọ yín wà. Bọ̀ àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò gbogbo wọn mọ̀, òun ni wọ́n ṣe voice note jáde, òun làwọn náà ṣe wà, òun ni wọ́n ṣe live jáde, òun ni wọ́n ṣe live jáde. Kò possible kí gbogbo mọ̀lẹ́bí yín máa mọ̀ bí tí gẹ̀ yẹn wà, kí gbogbo wọn dákẹ́, kán wá fi ẹ̀yin nìkan sílẹ̀ kẹ́ máa jáde, kò possible. Ẹlẹ́bí náà ìyá Ìjẹ̀ṣà, ìyá etí, ẹlẹ́bí náà àwọn ẹbí yín dà, tó bá jẹ́ ní tòótọ́ àti ẹbí àti ará. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí kò sí ọ̀rọ̀ míì tí mo ṣe fẹ́ gbọ́. Ọ̀rọ̀ tẹ́ sọ nínú bíbà yìí jẹ́ kó yé wa wípé ó ń pe bọ̀dá rẹ̀. Fóònù wo ló fi pe bọ̀dá ẹ̀ tí ò rí fóònù yẹn pè yín láti 4 years? Irọ́ ló wà ń bẹ̀. Èmi ìyálé Mósè, èmi sọ fún yín pé irọ́ ló wà ń bẹ̀, èmi ò gbàgbọ́, mi ò gbàgbọ́. Fóònù wo ló fi pe bọ̀dá ẹ̀? Bọ̀dá ẹ̀ dẹ̀ sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ fún ẹ̀yin. Ẹni bọ̀dá ẹ̀ ló sọ fún yín. Náà kí ló fóònù wo ló fi pè wọ́n? Àwọn àbúrò rẹ̀ ń pè náà, kí ló dé tí ò fi fóònù yẹn pè ẹ̀yin? Kì í ṣe Pastor Olúwa ló ní kó má pè yín náà, kì í ṣe òun ló ní kó má pè yín báyìí. According to ẹni tẹ́ sọ níbí báyìí, kì í ṣe òun ló ní kó má pè yín, ọmọ yín fún rẹ̀ ni o, bóyá kò pè yín o, ọmọ yín fún rẹ̀ ni ò fẹ́ pè yín o. Kì í ṣe wípé Pastor Olúwa ló gbé pamọ́ síbì kan o, ẹni wọ́n ti lé jáde, ó ti lé wọn jáde, ó ti lé wọn jáde. Ìjà ti dé,
ìjà ti dé ó ti divorce ẹ̀ ṣùgbọ́n bí a kò tí ì jáwé ìkọ̀sílẹ̀ fún ẹni orí àìsàn ni wọ́n ń gbé ilé àkọ́kù nílùú òyìnbó lọ́dún wo ẹni lọ́dún yìí náà ni nígbà tí à ń wá yìí bóyá ilé àkọ́kù tó wá ń gbé yẹn báyìí ní nǹkan kan ti wá ṣe é lẹ́sẹ̀sẹ̀ wá ń béèrè wípé níbo ló gbọ́mọ yín sí girama ẹ ní ṣòfò alẹ́ ọlọ́run á dúró tì yín ẹ lọ yanjú ọ̀rọ̀ yìí kì í ṣiṣẹ́ rí ọ̀rọ̀ yìí mo fojú wo bígbà tí ṣe bí olórúkọ ni ẹ fi ilẹ̀ a máa gbé ọ̀rẹ́ sórí afẹ́fẹ́ a máa fi báṣẹ́ ìránṣẹ́ àròbó òun níṣẹ́ ìránṣẹ́ gbàtà bá gbé sórí afẹ́fẹ́ orí ẹ̀ máa pé láti báṣẹ́ ìránṣẹ́ ènìyàn jẹ́ ọ̀rọ̀ fámìlì mi èmi ni ẹ wò yìí pé lágbára ju gbogbo yẹn lọ èmi ni ọlọ́run pè o kò pe ọkọ mi o tọ́lọ́tọ́kọ mi bá jẹ́ wòlíì fún rẹ̀ ọkọ mi ní kọ́ tiẹ̀ tí ó bá jẹ́ pé wòlíì làwọn méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní kọ́ wa iṣẹ́ ìránṣẹ́ tán gbélé mi lọ́wọ́ lè yàtọ̀ sí tọkọ mi ṣó ti yé ọ̀tọ̀ọ̀tọ̀ ní fíìdì tán dẹ̀ máa gbélé àwọn méjèèjì lọ́wọ́ o gbogbo èyí tẹ̀yìn ti bíbà yìí máa ń kà bí iṣẹ́ tó bá ti rí dadi jí o wọ́n gbọ́dọ̀ rí mọ́mí jí o iṣẹ́ ẹ̀bùn nìyẹn o kọ́ wọ́n máa rán ẹ níṣẹ́ wọ́n máa gbé iṣẹ́ kan fún ẹ ibi tó bá dẹ̀ rán oníkálùkù sí ló ti máa jíṣẹ́ o n tó pè ní kọ́ nìyẹn o ó pè mí wọ́n rán mi níṣẹ́ orú iṣẹ́ wo ni wọ́n rán ẹ tí a bá wá jẹ tọkọ-tìyàwó tá a jọ ní kọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní fíìdì wa o fíìdì mi ọ̀tọ̀ fíìdì ti yẹn a jọ máa pàdé nígbà tá a bá pàdé tá a bá parí iṣẹ́ ìránṣẹ́ wa gẹ́gẹ́ bí tọkọ-tìyàwó ni o ìyẹn ò ní wípé kọ̀ọ̀kan lájọ máa ní tájọ máa ṣiṣẹ́ papọ̀ o òun ni ìránṣẹ́ ọlọ́run tá a bá gbé iṣẹ́ ìránṣẹ́ dání àjàjẹ́ ni tí ó bá ti wá jẹ́ pé ìyàwó ẹ̀ ò ní kọ́ èmi ni ọlọ́run pé o torí wípé mo wá ní ìṣù ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ láàrin èmi àtọkọ mi o dẹ̀ wá rí mi wípé spíkà ni mí orí mi pé iṣẹ́ ìránṣẹ́ mi great gan o wá sórí afẹ́fẹ́ pé o fẹ́ fi tánìṣì mi àbí o fẹ́ fi rò wípé iṣẹ́ ìránṣẹ́ yẹn ẹni tó bí ọmọ mẹ́ta o wá rò pé kò sí the best thing tá a ti lè parí ìjà mọ́ orí afẹ́fẹ́ kí gbogbo ayé wá máa fẹnu àbùkù kàn mí kí gbogbo ayé fẹ́ ba iṣẹ́ ìránṣẹ́ yẹn jẹ́ kò lè wọ́ọ̀kì bẹ́ẹ̀ kò lè possible kì í ṣe bẹ́ẹ̀ ìyá Ìjẹ̀ṣà àti gbogbo mọ̀lẹ́bí no ọ̀rọ̀ voice note yìí tẹ̀ sọ́n bíbá torí mo sọ fún yín bí voice note bí gbogbo tí mo bá ń gbọ́ kọ̀ọ̀kan bó bá ṣe é lọ la ṣe máa analyze rárá kì í ṣe bẹ́ẹ̀ ìjà ti dé ni ìjà ló wà láàrin wọn ọ̀rọ̀ tọkọ-tìyàwó ó ti lé kó lé ó yá kó níbi tó ń gbé o mo máa lọ ìjà ti dé ó dẹ̀ pe ẹ̀gbọ́n ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kì í ṣe bí ẹ̀gbọ́n ẹ̀ ò mọbi tó wà ọmọ yín àgbà mọbi tó wà mọbi tí àbúrò ẹ̀ wà ó pè wọ́n àwọn ẹ̀gbọ́n sọ fún mi pé nǹkan bá ti ṣẹlẹ̀ láàrin tọkọ-tìyàwó ẹ máa pè wọ́n ni àwọn méjèèjì lẹ́jọ́ máa bẹ̀ bí Olúwalọ́bádẹ̀ ti sọ fún mi wípé màmá kò lẹ́bẹ̀ mọ́ bóyá nǹkan kan ti wà ń bẹ̀ nìyẹn tí ò fi gbẹ́bẹ̀ ẹ dẹ̀ sọ fọmọ yín kó move on àbí kó move on ni ó bímọ mẹ́ta fún mi tí ó bá ti ní kò sáyè ń bẹ̀ mọ́ kò sí wàhálà Ọlọ́run yóò bá wa wo ọmọ wa kó ní kálukú mú ojú ayé ẹ̀ báyìí kó ní kálukú tètè mú ọ̀nà ẹ̀pọ̀n kò sí wàhálà bẹ́ẹ̀ màmá o bá a bá ti bẹ ènìyàn ṣùgbọ́n mo ti sọ ti pásítọ̀ Olúwalọ́ fún orú ẹ̀ṣẹ̀ wo tí ìbá ìyẹn ìbá àṣẹ náà bọ òun ló mọ nǹkan torí oníkù oníkálukú ọ̀dọ̀ wa níkù wà òun ló mọ nítorí tó fi ní òun ò gbẹ́bẹ̀ ṣùgbọ́n mo ti sọ tó bá jẹ́ ọ̀rọ̀ ẹnu sẹ́nu ni ṣùgbọ́n ọ̀rọ̀ kan wà nínú ọ̀rọ̀ fídíò yìí obìnrin yẹn sọ pé tó bá ti bá òun sùn ara máa ń ni òun nǹkan kan wà ń di ẹ̀ tó bá ti bá òun sùn ara máa ń ni òun ara òun ò gbá mọ́ mo mọ̀ pé tó máa fàjà nìyẹn ọ̀rọ̀ ìbálòpọ̀ ló fàjà gbogbo ọ̀rọ̀ tá a ti ń sọ láti jọ ìbáyìí ọ̀rọ̀ ìbálòpọ̀ ohun tí mo play yìí ló fàjà kò dẹ̀ sí márèjì tí ò bá ti ní ìbálòpọ̀ mọ́ ó ti ṣe tá àti túká nìyẹn o bẹ́ẹ̀ ni o torí márèjì tí obìnrin bá ti ń gbé ara sá tó o bá ti ń wá excuse tó bá ti ní no kò sáyè èyí kankan ti wà ń bẹ̀ nìyẹn o kò sí márèjì mọ́ nìyẹn o ọkùnrin dẹ̀rẹ̀ ẹ̀gbọ́n ṣe dá wọn ní tiwọn nìyẹn tó ń pè ní márèjì gangan nìyẹn tí ò bá ti wá sí ń bẹ̀ mọ́ ìyẹn ti ń lọ díẹ̀díẹ̀ nìyẹn ara ni obìnrin bọ̀ kí ni òfà tára fi ní ìyẹn la máa yẹ ni ọ̀dọ̀ yín nìyẹn orú ọ̀rọ̀ tí wọ́n gbé wá sórí afẹ́fẹ́ kì í sórí afẹ́fẹ́ according tẹ wí bíbá yìí ẹ mọbi tó wà ẹ̀yin kan wà ń Jẹ̀ṣà ni ẹ̀ travel àbọ̀ àwọn ẹ̀gbọ́n ẹ mọbi tó wà kì í ṣe kó sọnù bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ gbé ọ̀rọ̀ wá bí bọ̀dá Rótìmí ṣe gbé ọ̀rọ̀ wá bí ìgbà tó jẹ́ wípé wọ́n kidnap èèyàn síbì kan àárí ẹ̀rí bí ìgbà tó jẹ́ pé ọ̀rọ̀ ó ṣókùnkùn sí ẹ̀yin gbogbo mọ̀lẹ́bí ó ṣókùnkùn sí yín ni exactly bẹ́ẹ̀ ló ṣe analyze ẹ̀ Olúwalọ́ ńbo níyàwó rẹ̀ wà Olúwalọ́ ńbo níyàwó rẹ̀ wà present ìyàwó gbogbo yín dẹ̀ mọ́bi tó wà ìyàwó ẹ̀dẹ̀ ti mọ̀ pé wọ́n ti jà ní láti 4 years níbo ló ń gbé ẹ̀gbọ́n ẹ̀ mọ́bi tó ń gbé náà ṣé bí òun lẹ́ sọ kalẹ̀ yìí ẹni ó ti sọ fún ọmọ yín ẹ̀ àgbà àwọn ló ń sọ fún yín gbogbo bó ṣe ń lọ tí yín ni láti gbéra ẹ bá wọn parí ìjà ókè ẹ ti wá pásítọ̀ Olúwalọ́ tó ra ti gbọ́n yẹn ó lè yín bí ajá ẹni kọ́ ọmọ yín mójú kúrò kó máa tọ́jú àwọn ọmọ ẹ̀
ọkọ gbé wọn lọ sí woman rights. Àwọn ojúṣe wo ló fẹ́ máa ṣe lórí àwọn ọmọ yìí? Ọmọ mẹ́ta ò sáà lè da ọmọ mẹ́ta lù láyà just like that. N tó kan ti Pastor Olúalọ́ nìyẹn. Ókè kí ló fẹ́ máa ṣe fún àwọn ọmọ yìí o fẹ́ máa tọ́jú wọn kó wà lọ́dọ̀ ẹ ẹni tó bímọ mẹ́ta ti kó lálẹ́ èèyàn gbálé fún wọn torí àwọn ọmọ yẹn kán máa live tó dáa ju kán máa rọ́mìrà bá òtún kiri láì lára láì lẹ́bi níbi tán wà. Kì í ṣe wípé ó sọnù wọ́n ṣe gbé wá síbí ó dàbí ìgbà tí ó sọnù bí ìgbà tí ènìyàn lòyàn bẹ́ẹ̀ ni wéè tí wọ́n fi ń sọ kì í ṣe pé ẹ̀ mọbi tó wà wọ́n ti lé jáde ni ìjà ti dé ìjà ló dé tó ní dòwe girama o ìjà ló dé Ọlọ́run máa parí ẹ̀ Ọlọ́run máa parí ẹ̀ tí mo bá mọ̀ wípé òtítọ́ àti ìjà gbogbo yín lẹ́dẹ̀ mọ̀ sí èmi náà kò sí babalẹ̀ tó lè bí mi lórí afẹ́fẹ́ kí n wá dáhùn kò sẹ́ni tó máa bí èmi náà tí màá dáhùn náà ọ̀rọ̀ tẹ́ ẹ̀rọ kalẹ̀ ń sìn ẹ̀gbọ́n mọbi tó wà ó mọ̀ wípé òun fúnra ẹ̀gbọ́n ti sọ fún yín wípé ó ti léhun àtọmọ kú òun lé ibì kan náà ṣà ń gbé tí wàá tọkọ ẹ bá wá jà ṣé kó wá bá ṣe ìránṣẹ́ ìjẹ́ lókù ìyàwó Olúalọ́ kí ló dé tí wọ́n gangan ò ṣe voice note ẹ̀ kó ṣe fídíò jáde fún wa èmi rèé o ìyàwó Olúalọ́ o nǹkan kan o nǹkan ṣẹlẹ̀ o kí ló dé tó fi lọ jẹ́ ọ̀rẹ́ ló gbẹ́jọ́ fún bọ̀dá Rótìmí ló lọ pè ṣe bí fóònù kan ló fi pe bọ̀dá ẹ̀ fóònù kan ló fi pe bọ̀dá lọ fi pe bọ̀dá ibi ni o ó ti lé wa lé o àbí fóònù kankan ni ṣé kò ní kámẹ́rà ni orú ìwà báyìí bí ìgbà tí yàn fẹ́ ká ní ṣiṣẹ́ ìránṣẹ́ ènìyàn ni torí marriage kò lè work ọ̀pọ̀ ní marriage wọn fẹ́ yàwó lọ́rùn o ilé ayé bíbá ẹni ọ̀rọ̀ marriage mọ́ o bẹ́ẹ̀ ni wọ́n bá ti kú oníkálùkù ló máa fèsì ìdájọ́ ẹ̀ oníkálùkù ló máa fèsì ìdájọ́ ẹ̀ marriage tí ò bá dẹ̀ ti wọ̀ tó bá ti máa la ẹ̀mí lọ tó oníkálùkù bá yàgò fúnra wa kò léèwọ̀ kò burú jù o marriage tó bá wà nínú ẹ̀ tó bá ti jẹ́ ikú ni move on ẹbí wọn ló pariwo síta ń sìn wípé tó bá ti bẹ́ẹ̀ lò pọ̀ ara máa ń ní ọ ṣé kára wa ní ọ pa ni ṣé o wá fẹ́ kú ni o ti kúrò nìyẹn wọ́n fúnra ẹ̀ ò lè gbà mọ́ o ní ìbálòpọ̀ yẹn kankan ń ṣẹlẹ̀ ń bẹ̀ definitely nǹkan bá nǹkan kan pàdé lára rẹ nìyẹn òkè tó bá bá yín parí ìjà ń sìn kó tún máa bẹ́ẹ̀ lò pọ̀ kára máa ní ẹ lọ kí ni orú ìbálòpọ̀ orú marriage wo nìyẹn ẹ jẹ́ ká mọ̀ tá ẹ wo ẹjọ́ la máa ń ká wọn ní sọ̀rọ̀ Yorùbá máa pọ̀wé bá a ṣe ń mọ̀ gbọ́ bóníkálùkù ṣe ń sọ̀rọ̀ tọ́ ni bóníkálùkù ṣe ń mọ̀ gbọ́ o bí ẹ bá ṣe ń rò báyìí náà la ṣe máa sọ ẹ ti rò báyìí fídíò yìí òun ni mo ṣe sọ pé mo ń gbé fídíò yẹn bọ̀ tó jọmọ́ sí Ìyá Ìjẹ̀ṣà gangan ìdílé Ìyá Ìjẹ̀ṣà no a kì í ṣe bẹ́ẹ̀ torí pé ó ti jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ẹ wá wò wípé orí social media la lè gbé ọ̀rọ̀ rẹ̀ wá torí marriage ẹ̀ torí wípé òun àti ìyàwó ẹ̀ jà ó dẹ̀ ti lé ìyàwó pé ó yá kúrò ẹ máa lọ ìyàwó náà sọ̀rọ̀ síta wípé torí kí ni o tó bá ti ń bá òun lò pọ̀ ara ni òun nígbà tí ìyàwó ti mọ̀ wípé nǹkan kan ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó òun ara ni òun ò fẹ́ kí ọkọ òun máa bá òun ṣe mọ́ ṣé ìyàwó yẹn sì fẹ́ dúró nínú marriage yẹn nìyẹn ẹ̀yin obìnrin ẹ̀yin náà ẹ dáhùn fúnra yín gbogbo àwa tá à ń dá sí ọ̀rọ̀ yìí ṣé ẹ ti gbọ́ fídíò yìí obìnrin tó sọ̀rọ̀ wípé tí ọkọ òun bá ti ń bá òun lò pọ̀ tán ara ni òun só fẹ́ dúró nínú marriage yẹn kí nìdí tó fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ńgbà tó bímọ mẹ́ta kò ṣẹlẹ̀ ti mọ̀ wípé nǹkan kan ti wọ́ wá nìyẹn ṣé àwa fẹ́ advice ẹ̀ báyìí kó dúró sínú marriage tí ara ti ń ní tán bá ti ń bá lò pọ̀ kí lẹ mọ̀ tó ní lára kí lẹ mọ̀ tán ti ṣe sára tí ara fi ń ní obìnrin tán bá lò pọ̀ tán ṣé ká parí ìjà báyìí kan tó máa bára wọn ṣe kára máa ní obìnrin yẹn lọ títí tó fi máa kú ṣé tí obìnrin yẹn bá move on kán yàgò fúnra wọn kátẹ́gùn ti ẹ̀fẹ́ sílẹ̀ ṣé kò dáa ju ká ní alúùsì ẹ̀ lọ ẹ jẹ́ ká mọ̀ tá à ń wí o ogun ayé ò ní borí wa ṣùgbọ́n tí Pastor Olúalọ́ lèmi ti sọ fún gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run a gbọ́dọ̀ mo bímọ fún ẹ a lè jàjà díjú ọmọ ti wà ń bẹ àkàn fẹ́ra wa mọ́ ni adẹ̀ta bá ríra ń ta iye òní ká má kíra wa tí àwọn ọmọ wa bá ní nǹkan ṣe àjọ máa wà ń bẹ̀ bọ́ àkàn fẹ́ra mọ́ tó bá dẹ̀ ti ṣe ẹ̀kọ́ dáríjì ti Pastor Olúalọ́ nìyẹn ara nǹkan tí mo sọ ní day one lélẹ́yìí first video mi ẹ tó bá lọ wò mo ní kí ló wà ń bẹ̀ a divorce o àti divorce kò sí nǹkan ó ṣe mi ò rí gẹ́gẹ́ bí nǹkan kan mọ́ ìgbéyàwó yẹn ò ṣe mọ́ àwọn mú yàn sí wọ́n mú yàn sí ṣùgbọ́n bí bọ́n ṣe ń tírìtì ọ̀rọ̀ yìí bọ́n ṣe gbé wá bí bọ̀dá yẹn ṣe kọ́kọ́ pariwo mo kàn kọ́kọ́ fọwọ́ mi lẹ́nu pé èwo wá ní kí ló adé tó báyìí tí bọ̀dá Rótìmí yẹn náà ṣì ń bọ̀ torí mo máa ṣe láìfún bọ̀dá Rótìmí náà torí mi ò mọ ibi tó belong sí mo fẹ́ mọ ibi tí bọ̀dá Rótìmí belong sí ṣé òun bú Ọlọ́run ni òun bú Kristi òun bú èèyàn òun fi èèyàn bú Kristi torí bí ìgbà tí èèyàn ṣe àlòdì sí Kristi I don't know òun bú Ọlọ́run ó fẹ́ bú mi mo rí wípé nínú ọ̀rọ̀ ẹ̀ kan Ọlọ́run wo lẹ́ ń sìn Ọlọ́run rá kéèyàn sọ wípé Ọlọ́run rádá kò gba ẹnu mi ò gbọ́dọ̀ sọ fún yàn pé Ọlọ́run rádá rádá wọ kò yé mi èwo ni Ọlọ́run rádá rádá ṣé Ọlọ́run ti dìyẹn lọ́wọ́ èèyàn Ọlọ́run no Ọlọ́run mọ̀jà sí Ọlọ́run rádá rádá orú ọ̀rọ̀ wo nìyẹn
bọ̀ létà nìyẹn mo máa etí bọ̀dá Rótìmí nìyẹn. tó bá fẹ́ sọ̀rọ̀ kì í ṣe pé kí ìwọ náà tún máa ṣẹ̀ sí Ọlọ́run nínú ọ̀rọ̀ tá a fẹ́ bẹ̀ yàn sọ aláfẹ́ pa bọ̀ ẹ tún bú Ọlọ́run bọ̀dá Rótìmí ẹ tún bú Ọlọ́run nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ fún Ọlọ́run tẹ́ àbí ẹni tó dá yín nìyẹn o. àwọn wòlíì tó ń ṣe rádaràdá lẹ́ máa sọ àwọn tó ń gbé ohun èlò Ọlọ́run dání tí ó jẹ́ pé tèṣù wà nísàlẹ̀ lẹ́ máa bá wí kì í ṣe pé kẹ́ wá máa kọjú sí Ọlọ́run ẹ gangan o. bọ̀ ẹni tí a bá káyàn mú wípé wọ́n ní a bá ẹniyẹn wà nínú ẹgbẹ́ òkùnkùn òun la lè bú Ọlọ́run ẹ̀ wípé àṣọ Ọlọ́run ẹ̀ rèé Ọlọ́run òkùnkùn ni wọ́n sìn kì í ṣe Ọlọ́run alààyè tó jọ dá gbogbo wa ṣùgbọ́n ẹ̀ tí ìka mọ́ wọn lọ́wọ́ wípé a rí kinní kan lọ́wọ́ wọn a kàn ń gbọ́ ẹ̀ ń gẹ̀ẹ́sì ọ̀rọ̀ wọ́n sọ fún yín wọn ò tí ì fìdí ẹ̀ múlẹ̀ dáadáa lè tí ì bú Ọlọ́run tí wọ́n ń sìn kò sóhun tó tiẹ̀ kan Jésù Kristi nínú ọ̀rọ̀ yìí èèyàn sí ènìyàn là ń sọ yìí kí ni kó kan Jésù torí mo rí bẹ́ẹ̀ tí ta mọ́ Jésù Kristi ẹ̀ ń sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ pé ẹ̀ kì í ṣe Kristẹni ìyẹn ni mo ti kọ́kọ́ wò láti lẹ̀ pé are you a Christian ṣe prophet kọ́ ni yín ni torí ìsọ̀rọ̀ yín ó tún dàbí bàtà ẹ̀ ń kọjú ìjà sí àwa ọmọlẹ́yìn Kristi ṣó ti yé òun ni mo ṣe ń farabalẹ̀ gbọ́ details oníkálukú ẹ jọ̀ọ́ ìyá Ìjẹ̀ṣà àti ìdílé ìyá Ìjẹ̀ṣà ẹ jọ̀ọ́ gbogbo tó bá jẹ́ ìjà tẹ́ ẹ bá ti làkàkà tẹ́ ẹ bá ti rí parí ẹ lọ mójú kú o ẹ jẹ́ kọ́mọ yín wà ní àlàáfíà kọ̀rọ̀ ayé yájú kọ̀rọ̀ ọ̀run lọ ìyá Ìjẹ̀ṣà o màámi lẹ jẹ́ o ìyá Ìjẹ̀ṣà nìyá mi náà ìyá Ìjẹ̀ṣà lẹ́yìn náà kọ̀rọ̀ ọ̀run yájú kọ̀rọ̀ ayé yájú kọ̀rọ̀ ọ̀run lọ o èèyàn pariwo fún yín ó ní bọ́kàn bá ti ń bá òun lò pa ara máa ní un ẹ̀ ń ṣe fẹ́ kára níkú ni ó dẹ̀ ókè Ọlọ́run tún fún ara rẹ̀ ó ní kó máa lọ kó jáde ẹ̀ ṣe kí ara wa ní ọmọ yín kú tó bá ti ń ba lò pọ̀ kó kú ṣé yẹn lẹ fẹ́ orú ìgbéyàwó wo ni àbẹ́ ẹ̀gbọ́n tẹ́ wí fúnra yín ni nínú fídíò yìí ẹ̀yin fúnra yín lẹ́kún sọ àbí kì í ṣe pé mo bá yín sọ ẹ̀ ṣe ká wá fi sílẹ̀ kí ẹni yẹn kó wá jẹ́ wípé ara máa nípa nígbà tí wọ́n bá ń lò pọ̀ ẹ jọ̀ọ́ ẹ fi ọmọ yín sílẹ̀ síbi tó wà ẹ jẹ́ kó lè fún láìfú ẹ tó bá nídìí ọkọ òun fúnra rẹ̀ á ti ṣe fídíò jáde wípé òun wá ọkọ òun ẹ̀yìn ọmọbi tó lè wá ọkọ ẹ̀ sí ó dẹ̀ mọ àwọn tó máa gbé gbèsè tá lọ bá parí ìjà àwọn àtọkọ ẹ̀ ṣùgbọ́n ìgbéyàwó yẹn gangan ti lábẹ́ àwọn obìnrin yẹn gangan ó ń fìlí pains nínú ara ẹ̀ ó ní tó bá ti bá ń lò ara ni òun ó sọ fún ẹ̀gbọ́n ẹ̀ òun náà ní pásọlú alọ́sẹ̀ mọ̀ pé ẹni táwọn bá kò sí ìbálòpọ̀ ń bẹ̀ mọ́ ó lé wọn jáde dìbẹ́ ń tó máa kányìn náà ni ìyàwó tí yóò bá ti sí ìbálòpọ̀ mọ́ kí ló máa gbẹ̀yìn ẹ̀ ó ti gbéra ẹ̀sá nìyẹn kó ní kàkó máa lọ bọ́ obìnrin ló dẹ̀ mọ́ tó ń ṣe òun definitely ìyàwó yẹn gan ìgbéyàwó yẹn ò lè wọ́ọ̀kì mọ́ kó lè wọ́ọ̀kì náà ẹni tán bá lòpọ̀ tára ń ní tán bá ti ṣe tán ó ti ń dictate ẹ̀ ẹ̀dẹ̀ fẹ́ bá parí ìjà ṣé kó tún padà wá kára máa nípa títí ó fi máa jáde láyé ẹ jẹ́ ká bọ̀dá Rótìmí ìwọ fúnra ẹ gbọ́ téèpù yẹn yìí náà lẹ́jú jáde o bọ́ ẹ fúnra yín ẹ rí sì sídà ẹ pé obìnrin yẹn fúnra ẹ níbi tó ti ń gbọ́ ọmọ lára ṣé o fẹ́ padà síbi tára ti ń ní ọ ni ṣe bí wọ́n fúnra ẹ ló ṣe fídíò jáde ìyá Ìjẹ̀ṣà ló ti sọ fún àwọn ẹ̀gbọ́n àbí ó ti sọ fún àwọn ẹ̀ ó sọ fún ọmọ yín wípé bọ́kàn bá ti bá òun lò ara ń ní òun ariwo ọmọ mi dà tẹ́ wo lẹ wá ń pa ariwo ọmọ dà mi ò rọ́mọ mi ariwo ẹ̀ wá dà ṣé kó tún padà wá síbi tára ti ń ní ni ṣé kó padà wá síbi tára ti ń ní ènìyàn ní ìbálòpọ̀ ń ní òun lára ìgbéyàwó wo ló tún kù ń bẹ̀ mọ́ kò possible náà èmi ò gẹ́gẹ́ bí obìnrin gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí wòlíì ẹni tá a rán níṣẹ́ ní àkókò yìí mo tún wá sọ̀rọ̀ bí obìnrin mo tún sọ̀rọ̀ bí sísítà omi Ìjẹ̀ṣà kan tí gbogbo wa jọ mu èmi ò lè advice yẹ kó o padà síbi tára ti ń ní ọ́ èmi ò lè advice nínú fídíò tẹ́mi gbọ́ yìí fídíò tí gbogbo yín ṣe jáde tẹ́ ẹ gbọ́ yìí bọ́rọ̀ bá ṣe lọ farabalẹ̀ tó bá fẹ́ dá wọ́ fídíò gbogbo fídíò yìí mò ń gbọ́ kọ̀ọ̀kan ni kì í ṣe kákan máa wí n tó wà nínú fídíò yẹn la máa sọ̀rọ̀ lé lórí tèmi nìyẹn o èmi ò lè advice ìyàwó Olúwa lọ́kọ́ padà sọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni torí fídíò yìí gbogbo yín ẹ lọ gbọ́ toro ti sọ nínú fídíò wí ó sọ fẹ́ gbọ́n ẹ̀ wípé tó bá ti bá òun lò ara ń ní òun ti kọ́kọ́ mú mọ́ra ṣùgbọ́n ara òun ò gbá mọ́ ẹ̀ẹ́kẹ́mi wá dó bẹ́ẹ̀ báyìí kí wá ní àfikán parí ìjà kódà padà síbi tára ti ń níyẹn kán bá lò pọ̀ tán kára kó gbẹ kú no kò lè wọ́ọ̀kì bẹ́ẹ̀ ó bímọ mẹ́ta ọmọ mẹ́ta kú òun kílò bí o fèsì àwọn ọmọ yẹn kó máa tọ́jú wọn ẹ̀tọ́ Olúalọ́ Sámú Olúalọ́ ni kó máa ṣe fún àwọn ọmọ yẹn kébi má pa wọn fèsì ayé ẹ ìgbéyàwó ìwà tó Olúalọ́ ò wọ́ọ̀kì mọ́ nìyẹn ìbálòpọ̀ láàrin ìwà àti ẹ̀ ò wọ́ọ̀kì mọ́ ó dẹ̀ move on àǹtí Ọmọlára move on náà àbí tó bá tẹ́ ẹ lọ́rùn ò ní sọ̀rọ̀ síta ìwọ wọn níwọ ló sọ̀rọ̀ yìí náà tó bá tẹ́ ẹ lọ́rùn ò ní sọ pé ìbálòpọ̀ ní ẹ lára o ti ìwọ náà ti ń pa nǹkan mọ́ra nǹkan kan ṣẹlẹ̀ nǹkan kan ti wọ́ wá nìyẹn ẹ̀ ṣe kán tún bẹ́ẹ̀ parí ìjà kó o padà síbẹ̀ ní kára ni ó kú èmi ò lè advice ẹ bẹ́ẹ̀ o
ẹ jẹ́ ká fi mọ ẹ̀bẹ̀ tí Ìyá Ìjẹ̀ṣà ń bẹ̀ kiri yẹn, ẹ jẹ́ ìrọ́mọ mi kinní kan ìyá bàbá rẹ ẹ fi bàbá rẹ lọ́rùn lẹ̀ Ìyá Ìjẹ̀ṣà. Ẹ jẹ́ kí bàbá rẹ dọ́ra máa bá tiẹ̀ lọ kó máa ṣiṣẹ́ rẹ̀ lọ. Ẹ jẹ́ kí ọmọ yín dọ́ra máa bá tiẹ̀ lọ jẹ́jẹ́, bórí ọ̀fẹ́ bá sì wà fún láti fẹ́ ẹlòmíì ẹ jẹ́ kó lọ rì má rì. Ẹ má tì í padà sí ẹnu ibi tó ti máa wá kú o, torí fídíò ẹ ṣe jáde ló jẹ́ sọ bẹ́ẹ̀. Ẹ má tì í padà síbi tó ti máa wá jáde láyé fún yín, torí ọmọ yín ti complain fún yín báyìí wípé ta ló mọ ohun tó ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó. Ẹni tá a bá sùn tó bímọ kan bímọ kejì bímọ kẹta ó ti wá di wípé tí wọ́n bá ti bá sùn ara ń ní nǹkan kan ti ṣẹlẹ̀, nǹkan kan ti ṣẹlẹ̀ nìyẹn, nǹkan kan ti ṣẹlẹ̀ o. Ọmọ mẹ́ta yẹn ni ẹjọ́ máa tọ́jú kó lè jẹun àwọn ọmọ yẹn o, kó má bàa ṣe wàhálà lásán. Ẹ fi sílẹ̀ o, ẹ̀yin mọ̀lẹ́bí gbogbo ẹ̀, owó tẹ bá lè dá fún ọmọ yìí ẹ dánwó fún kẹgbẹ́ rẹ́ǹtì fún kó máa gbé bẹ́ẹ̀ kóun náà dẹ̀ mú ṣẹ́ ẹ mójú kúrò lọ́rùn. Ibi tẹ́ ń ti padà bọ̀ yẹn inú ewu ni o, tòró ti sọ fún bọ̀dá ẹ̀ wípé ewu wà lóko ló ń gẹ́. Ẹni tí ọkọ tí mo bímọ mẹ́ta fún bó bá tí ó bá dẹ̀ ti bá mi lò tí ara bá ti ń ni mí definitely ọ̀rọ̀ wàhálà ti wà ń bẹ̀ nìyẹn o. Mo máa pọn bàtà mi ni o ti mọ̀ bóyá àmọ́ tó fẹ́ fi ṣe kí lára fi máa nìyàn kágbọn bàtà wa lóko àwé. Ìbálòpọ̀ lè wáyé láàrin èmi àti ẹ mọ́. Ẹni tí ìbálòpọ̀ àti tí ò bá dẹ̀ lè wáyé láàrin tọkọ tìyàwó marriage yẹn ti close nìyẹn, ó ti forí sọ́kọ́ síbì kan, torí ọkọ ò ní gbà, ọkùnrin ò ní gbà. Obìnrin dẹ̀rẹ́ kò fẹ́ sọ̀rọ̀ síta wípé àní mo jẹ́ bá mi lò ó gbogbo ara ni òun. Ọkọ àmà máa wọ́dà kí ló dé tí mo fẹ́ súnmọ́ ẹ tí ò jẹ́ kí n súnmọ́ ẹ, ó bẹ́ẹ̀ tà kó kẹ́rù ẹ kó kúrò lé mi. Màámi ẹ jẹun ọmọ dalẹ̀ o, ẹ fi ọmọ lára síbi tó wà, ẹ fi ilẹ̀ jẹ́jẹ́, ẹ jẹ́ kó dọ̀ra lọ máa ṣe ayé ẹ kó máa tọ́jú àwọn ọmọ ẹ, torí ẹ ti gbọ́ ohun tó wí, ohun tó wà nídìí ọ̀rọ̀ gangan náà ti sọ yẹn, àṣírí ẹ̀ gangan nìyẹn, ó ti tú fún bọ̀dẹ́ ẹ nídìí láti wá sórí afẹ́fẹ́ kásẹ̀sẹ̀ wá máa pariwo níbo níyàwó ẹ wà, níyàwó tó ti complain fún rẹ̀ wípé ara ni òun. Ẹ jọ̀ọ́ ẹ fi ọmọ lára síbi tó wà, ẹ jẹ́ kó máa tọ́jú àwọn ọmọ ẹ o. Kọ̀rọ̀ ayé yájú kọ̀rọ̀ ọ̀run lọ o, ogun ayé ò ní borí wa o. Láti òní lọ èmi ò dá sí ọ̀rọ̀ Pastor Olúalọ́mọ, enough is enough. Torí ọ̀rọ̀ yìí ó jẹ́ kó yé wa wípé n tó ṣèyàwó gangan ló ti sọ jáde yẹn, kì í ṣe pẹ́ mọ́bí tó wà. Ẹ̀yin fúnra yín kọ́ọ̀kan dẹ̀ wà lọ́wọ́ ọmọ lára, ó ní fóònù dání, ó pe ẹ̀gbọ́n everything á pè yín. Ẹ̀yin kàn fẹ́ kí Olúalọ́ bọ́ síta fún rẹ̀ kó wá fẹnu ara ẹ̀ sọ̀rọ̀ kó lè bọ́ síta. Mo láyọ̀ láti sọ fún yín bẹ́ẹ̀, torí pé ó mọ̀ wípé gbogbo yín lẹ mọ̀ bí tí ọmọ yín wà, torí ó mọ̀ wípé ó ti pè yín pé òun ti lé nǹkan lẹ̀. Ẹ ṣẹ̀ṣẹ̀ wá kẹ́mi ìránṣẹ́ Ọlọ́run, ẹ dẹ̀ mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run ni mí, ẹ mọ̀ pé ìjà ló dé láàrin èmi àtọkọ mi, kẹ́mi wá kẹ́nìkan wá bí mi lórí afẹ́fẹ́, kẹ́mi wá fún lésì pé ọdún bó bá jẹ́ èmi ń tèmi ìṣẹ́jú kan máa fún ẹ lésì, èmi àtọkọ mi á sí pọ̀ mọ́, bóyá kò gbé ohun tó bá fẹ́ ṣe sí ìbálò kò wọ́ọ̀kì mọ́ láàrin èmi àti kóòtù Ọlọ́run tó fẹ́ gbé mi lọ, bóyá o lè mú jáde kán lèmi èmi máa fún ẹ lésì bọ̀dá mi ṣó ti yé máa fún ẹ lésì, bẹ́ẹ̀ kan bí mi pé kíní kan máa sọ fún ẹ. Ìrìn àjò tèmi jìnnà gan, ọkọ ìran mi iṣẹ́ wá síbí báyìí, mo lọ́kọ mo bímọ láyọ̀ àtàlàfíà lájọkúnlẹ̀, n tó bá fẹ́ fọkọ mi gún lára, bóyá mo sunkún wípé nǹkan kan ṣe mí tó fẹ́ fi máa bí mi ní foolish question. Nígbà tí ìgbẹ́jọ́ mi wá sórí afẹ́fẹ́ pé nǹkan kan ṣe mí, bóyá mo kọ lẹ́tà ọkọ sí ẹ wáyé tó máa bí mi, èmi ni mo ní pásánà ayé mi nìyẹn. Ṣùgbọ́n kẹ́nìkan wá rò wípé kí ìdílé ọkọ mi kan wá jáde pé ẹ̀kọ́ ọmọ wa bí ìgbà tí èèyàn fẹ́ tán lè ṣe èèyàn ni o. Ẹ jọ̀ọ́ ẹ ti mọ ibi tọ́mọ yín wà, ẹ mọ̀ wípé ìjà ti dé láàrin tọkọ-tìyàwó nìyẹn. Ẹ má wá torí pé ó jẹ́ public figure, ó jẹ́ public figure kí la lè ṣe, ẹ fi ilẹ̀ wọ́n wá gbẹ́jọ́ wá lọ bọ́ rẹ̀ fi ilẹ̀ máa sọ̀rọ̀ yẹn bí ìgbà tí èèyàn fẹ́ tá ní ìṣorúkọ èèyàn ni o, rárá bí ìgbà tí èèyàn fẹ́ báyàn lórúkọ jẹ́ ni. Ẹ jẹ́ ká mọ tá à ń ṣe, bí o bá ṣe mọ̀rọ̀ gbọ́ kọ́ bẹ́ẹ̀ náà la ṣe máa mọ̀ dá. Bẹ́ẹ̀ ni mo sọ, ọ̀tọ̀ lọ̀rọ̀ ọ̀tọ̀ làwọn tó ń dájọ́ o bá ti kọ́rọ̀ wá mọ bó ṣe máa dá. Obìnrin ti sọ fún ẹ̀gbọ́n rẹ̀ wípé ó ti tú àṣírí yẹn fún, bó bá ti ń bá òun lò pọ̀ ara ni òun ti kọ́kọ́ ń pamọ́ra, òun ò pamọ́ra mọ́, òun ò fẹ́ kí ìbálòpọ̀ wáyé mọ́. Sọkùnrin ọkùnrin ò dẹ̀ mọ̀, òun gbára sá, ọkùnrin wá wò pé òkè ńgbà tó ti ń gbára sá tí ò dẹ̀ hàn sí kúrò nílé mi, ó lé wọn jáde àtìyàwó àtọmọ. Ó nídìí ogun ayé ò ní borí wa, ìdí gangan ìyàwó ti tú sí rí fún rẹ̀. Ẹ jẹ́ ká dọ̀ra mójúkú o, Ọlọ́run á bá wọn yanjú ẹ̀. Tẹ́ bá wá pè mí síta bẹ́ẹ̀ Olúalọ́ ò ní sọ̀rọ̀, kò ní sọ̀rọ̀ torí wọ́n ti mọ ibi táwọn jọ ń lọ fúnra wọn. Kì í ṣe pé girama ò mọ̀ wípé wọ́n ti kúrò, girama ti mọ̀ nínú voice yìí, interview yìí girama mọ̀ wípé wọ́n ti lé ọmọ òun jáde náà. Ẹ ṣẹ̀ṣẹ̀ wá bọ́ sórí afẹ́fẹ́ ṣẹ̀ṣẹ̀ ń sọ fún wa wípé mẹ́rin ọmọ mi látọdún 3 o, 4 o, ẹ̀rí ẹ ti mọ̀ wípé ó ti jáde. Ẹ já kúrò lórí ẹ̀, ó jẹ́ ti Pastor Olúalọ́, ẹ já kúrò lórí ẹ̀, ẹ jọ̀ọ́ ẹ já kúrò lórí ẹ̀, ọ̀rọ̀ issue ayé wọn nìyẹn. Ẹ jẹ́ kan lọ parí ẹ̀ kó kan wá. A ti mọ ibi tá à ń lọ lórí ẹ̀, ẹ ti gbọ́, ẹ ti mọ ibi tẹ̀ ń lọ, ìjà ni wọ́n jà,
ìwọ̀ fún ìtẹ́lọ́rùn òwò fúnra wọn mọ́, oníkálukú dẹ̀ ti move on. Tẹ́ ẹ bá ti jẹ́ tọkọ tìyàwó láyé yìí, Ọlọ́run á bá yín parí ẹ̀ padà. Tí ó bá dẹ̀ lè wọ̀ mọ́ láyọ̀ àtàlàfíà gbogbo yín máa gúnlẹ̀. Ẹ jẹ́ ká kúrò lórí ọ̀rọ̀ yìí. Ó ti hàn kedere nínú voice note yìí wípé ìbálòpọ̀ ni wàhálà fi dé. Ṣé ọkùnrin kan gbé mi sílé, màá máa complain lónìí, máa bọ̀, màá ní apá dùn mí o, ẹsẹ̀ ni o, àfimílẹ̀, tó bá tún yá orí ni o, ọrùn ni o, ṣé a máa jẹ mí, a tún wá òkè no wàhálà sórí ọrùn àtẹsẹ̀ yẹn jáde ní tó máa kàn nìyẹn, torí oúnjẹ tí wọn nìyẹn. Torí bẹ́ẹ̀ ni mo ṣe fi lé bàbá àti ìyá mi sílẹ̀ tí mo ṣe lọ fẹ́ ẹ. Tí n bá wá ti nítorí ohun tí mo ṣe lọ fẹ́ ọkọ kò lè wọ́ọ̀kì mọ́, mo fẹ́ padà sílé wa nìyẹn. Bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Èmi a máa ṣe kánsẹ́lọ̀ tọkọ-tìyàwó o, bẹ́ẹ̀ ni o. Bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Ìwọ obìnrin tó bá ti ní ìbálòpọ̀ lè wọ́ọ̀kì mọ́ láàárín ìwọ àtọkọ ẹ, o ò fẹ́ padà sílé yín nìyẹn. Yes, o ò fẹ́ kọ́ mọ́ nìyẹn, torí ohun tó ṣe wà ní ọkọ nìyẹn. Má rò bí ẹlòmíì nítorí ọmọ kọ́ o bímọ o ti bímọ, ẹlòmíì nítorí ọmọ kọ́ o tó bá jẹ́ torí ọmọ kí ló dé ta máa ń dàgbọ́sì. Ṣé bí ọmọ yẹn á nítorí ọmọ, orí ọmọ kọ́ torí oorun ni, torí oorun lẹ ṣe wà ń bẹ̀. Ọjọ́ kíjọ́ tó bá ti wá ní oorun ò ṣẹlẹ̀ mọ́ ilé yín lókàn, o fẹ́ lọ jẹ̀yà ń dágbé nìyẹn, kò sí nǹkan. Ìwọ fúnra ẹ̀ ló ní ara ń ni ọ́, ìwọ fúnra ẹ̀ ló sọ̀rọ̀ jáde náà, ara ń ni ọ́, o ò fi lè gbà mọ́ra mọ́. Ẹ̀ wá ní kán bẹ́ẹ̀ máa wá ọkọ yẹn, ẹ̀ wá máa béèrè ẹ lọ́wọ́ ẹni tí ara ti ń ni ẹ́. Ẹ jọ, I rest my case. Ní ìlàrí mo ní ọ̀rọ̀ bàbá, èmi ti mọ ibi tá à ń lọ, mo ti mọ ibi tí ọ̀rọ̀ ti wọ́ wá, mo ti mọ tó ṣẹlẹ̀, ogun ayé ò ní borí wa. N tó bá wá wà ń bẹ̀ fún Pastor Olúalọ́, òun ló ìmọ̀. N tó fà tí ara fi ń ní obìnrin tó fi ń báyàwó lò pọ̀ tára ń ní, ó ku òun àtọlọ́run tọ́jú ọlọ́ máa ṣèdájọ́ ayé wọn. Bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn o. Ìyẹn kò sí ìdájọ́ yẹn lọ́wọ́ èmi, òun àtọlọ́run kọjọ fèsì ìdájọ́, òun ò, ogun ayé ò ní borí wa.